ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a bá wí fún ọba jẹ́ ó gbà. Ó tán àbí ó tán? Ọmọ Yorùbá, ẹ bá mi share fídíò kẹ́ bókà díẹ̀ gidi gan. Bàbá Tinubu ti fi ọwọ́ wọn pín Nàìjíríà. Kódà kò wá ń ṣèyẹn nìkan, wọ́n tún tú àṣírí àwọn tí ó jẹ́ táwa ọmọ Yorùbá ká kọjú sí. Wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn kọ́ ló jẹ́ ká kọjú sí. Tí gbọ́n kankan o, mo mú fídíò mẹ́ta kan wá tí ẹ máa fi etí ara yín gbọ́. Bàbá Tinubu, ládùúgbò bá ṣe pariwo tó fún yín, báwo ni ò bá ṣe ga jù tó bá jẹ́ pé ẹ dìídì fi ọwọ́ yín pé, tí ò ń ṣe pé ẹ fi ọwọ́ yín fà nǹkan tó wá pé báyìí. Tí n bá sọ fún yín pé ló ń jó lórí omi, ẹni lọ kéwú ẹ̀wà. Ọmọ Yorùbá, anyway, èmi kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kú oríire, torí pé ohun tá a fẹ́ Ọlọ́run ti fi ọ̀nà àrà ti gbé jáde fún wa. Kí la fẹ́ tó kọjá òmìnira? Ẹ̀yin náà ẹ wo level tí Nigerian government fi operate. Ẹ wo body language Nigerian government. We are not fools. A kì í ṣe wèrè, a kì í ṣe àrìndìn. Kódà orí inú ó mọ̀ pé jẹ́ kí Nàìjíríà ti pín láti 2014. Gbogbo wa lájọ mọ̀ wípé 1940 amalgamation ó jẹ́ ká mọ̀ wípé after 100 years tí àjọgbé wa ò bá rọgbọ, oníkálùkù lè júbà ìwòrò, oníkálùkù lè dágbére. Náà mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká bẹ̀rẹ̀ sí ní kíra wa kú oríire, torí pé ibi tí a ò fojú sí ọ̀nà ti gbabẹ̀ báyìí. Ẹ̀yin ẹ wò ó, kí tó bẹ̀rẹ̀ sí ní pín àwọn fídíò yìí, ẹ̀yin ẹ wò, ẹ sọ fún mi kí lẹ rò pé ó fà á ká fi sọ wípé kí wọ́n pín Nàìjíríà. Kò ń ṣe nítorí ebi tó ń pa wá nìkan, kò ń ṣe gbogbo àwa tá à ń pariwo lebi ń pa. Ìlú ìwà àmì wa tó jẹ́ wípé kó má ṣiṣẹ́ mọ́ ní tó máa jẹ Ọlọ́run ti ṣe fún. Ṣé bàbá mi ṣe Sunday Igboho la fẹ́ sọ pé wọ́n wówó ni? Ṣé àwọn la fẹ́ sọ pé bí lè pa ni? Àbí bàbá Professor Banji Akintoye tí wọ́n retire sí US tó ń gba millions of money every month from his pension, tí wọ́n dẹ̀ ní ìwé oríṣiríṣi tí wọ́n ti kọ tí wọ́n lè fi bọ́ra wọn tó máa fi kú. Ṣùgbọ́n àwọn bàbá yìí, nítorí wípé wọ́n jẹ́ àgbà dáadáa, wọ́n jẹ́ ẹni tọ́lọ́run wọn sí àwọn ọmọ Yorùbá, wọ́n wò pé náà àwọn ò gbọ́dọ̀ lọ báyìí. Wọ́n ti dàgbà, wọ́n ti dògbó, we have lived a successful life. Still yet, ìyà tí àwọn ọmọ Yorùbá ń jẹ ojú wọn ò gbà, ni wọ́n ṣe wò pé káwọn kúkú fẹ́ kan bá wa jìjà òmìnira. Àwọn bàbá yìí lè ṣe tọkàntọkàn. Mo sọ fún yín, mo ní àwọn bàbá yìí wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mo dẹ̀ ń fi àsìkò yìí sọ fún ẹ̀yin ìyá àti bàbá wa tẹwà káàkiri àgbálá ayé wípé àdúrà yín ń gbà. Àdúrà yín ó ń gbà. One way or the other, mo lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀, ṣùgbọ́n ìtó bá jẹ́ kí n sọ ni màá sọ, ìtí ò bá jẹ́ kí n sọ mi ní sọ. Ntẹ́ bá gbọ́ lẹ́nu mi kẹ́ mọ̀ pé nǹkan tí mo fẹ́ sọ ni. Mi kì í ṣe àròbó àbí bí mo jẹ́ ẹni tí ó lè dánú rò, tí ó máa sọ̀kan tí ò jẹ́ kó sọ. Eléyìí tí mo sọ yìí, n tó ti wà káàkiri ni. Bàbá Tinubu wọ́n ti fi ọwọ́ wọ́n ti fi fa Yorùbá nation lé wa lọ́wọ́. Ọ̀nà owó wá lọ́gbà tí wọ́n fi fà lé wa lọ́wọ́. Now, àwọn student association wọ́n ti yarí pátápátá. Wọ́n ní àwọn máa shut down Nigeria lórí ọ̀rọ̀ fuel scarcity. Èmi tí ń jáde this time around, mo fẹ́ gbà ẹ̀yin ọ̀dọ́ nímọ̀ràn gẹ́gẹ́ bí mo ṣe gbà yín nímọ̀ràn lálákọ̀ọ́kọ́ nígbà tẹ́lẹ̀ fẹ́ ṣe protest. Nǹkan tó dáa ní protest yìí, but mo fẹ́ jẹ́ fẹ́ mọ̀ pé king of protest lẹni tó jẹ́ president wa nísìnyí. So therefore, wọ́n mọ àyíníke àti àyínípadà ẹ̀.
NFA strike pẹ̀fẹ́ shut down all university tó wà ní Nàìjíríà ìyẹn kọ́ ni solution. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin náà ẹ̀wọ̀n wájú ẹ̀wọ̀ ẹ̀yìn kò sí kankan tó kù mọ́ fún Nàìjíríà. Mo máa advice ẹ̀yin ọ̀dọ́ protest tó ń bá ti ń gbọ́ lórí social media protest yẹn máa lágbára gan. Kàwọn educational sector àwọn Nigerian Labour Congress àwọn náà yarí tẹ́ẹ̀bàdé gbàgbé wọ́n sọ the other time wọ́n ní àwọn ètí end strike yẹn o postpone ẹ̀ tí wọ́n máa bẹ̀rẹ̀ ní end year the next month. Ṣé wá dáa kó jẹ́ ẹ̀kọ́ tó máa pín Nàìjíríà nìyẹn kó má jẹ́ kí bàbá Tinubu wọ́n lo position wọn láti lè fà lé wa lọ́wọ́. Bàbá Tinubu lè sọ àwọn ọ̀rọ̀ kan tó kódà máa play video evidence fún yín bọ̀ kí tó play video evidence ti bàbá Tinubu níbi tí wọ́n ti sọ pé àwọn ṣagbára àwọn gbìyànjú àwọn ṣe gbá àwọn ṣàwo níbi tí wọ́n ti ń sọ live and direct máa play ẹ̀ fún yín bọ̀ kí tó play yẹn ẹgbẹ́ kọ́kọ́ play ti ti àwọn student association náà kò ṣe ibi tí mo lọ nìyẹn o but mo kọ́kọ́ fẹ́ play yẹn náà kẹ́ lè mọ̀ wípé kò kí ń ṣe àhesọ ọ̀rọ̀ kórílẹ̀-èdè wà kí everything máa work ó burú jáì not even anything and the politicians are using exotic cars exotic cars and living a luxury life kò dẹ̀ ṣe pé personal money wọn ló fi rà á. The money is coming from the same government tí wọ́n yáwó and investing it on nothing. Ẹ wá sọ pé ká má lọ ṣé nígbà tó bá pa wá tán àdúrà èrè lẹ pè wá bì. You think we don't know what is going on and mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ènìyàn fẹ́ lọ mọ̀ wípé the world is watching us. Tẹ́ bá rò pé lè ṣe anything funny. The whole world is watching us. Gbogbo àgbáyé ló ń wo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin ọ̀dọ́ ẹ má fàsìkò yìí ṣòfò. Yes, let us call for freedom. Ẹ jẹ́ kí a pè fún separation. Ìyẹn gbogbogbogbogbò ló lè wúlò. Any other thing ẹ bá ń protest gbé tí ò ń sọ̀rọ̀ separation ẹ má tanra yín nothing is going to change. Kódà tó bá yọ Tinubu lèmi tí wọ́n gbé fún Muhammadu kò lè rí kankan ṣe Muhammadu ò ní wulẹ̀ gbá ni tí wọ́n gbé fún Jésù olùgbàlà kò lè rí kankan ṣe kò tiẹ̀ ní gbà á tòwó dàbí kó máa sọ pé àná Tuesday kí wọ́n sọ pé èèyàn fẹ́ ṣe ìkan lánàá ṣé àná lè padà wá sí èmi yìí it is gone and gone forever. Now kẹjẹ bí kọ́kọ́ play kọ́ táwọn student sọ̀nà kó tó di pé màá bẹ̀rẹ̀ sí ní play àwọn fídíò yẹn lẹ́yọ kọ̀ọ̀kan mo fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa pe kọ́mẹ̀ntì ránṣẹ́ ẹ jẹ́ kọ́mẹ̀ntì máa lọ dáadáa bàbá Tinubu wọ́n ti gbé gbèsè tó máa pín Nàìjíríà ṣẹlẹ̀ èpo yìí ẹ máa wo ibi tó máa yanjú sí ẹ máa wo ibi tó máa yọjú sí now ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí kọ́pì lọ́wọ́ plate àwọn student after that student màá wá lọ sí di mẹ́mẹ́mẹ́mẹ́ video tí mo torí ẹ̀ ṣe broadcast now ṣùgbọ́n kí a tó ṣe yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ dé ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 452 5 27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa láàólá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré tàbí kò pẹ́ lórí madam tàbí òkè pẹ́ lórí ẹ̀ o fẹ́ àdódùn ni o fẹ́ oògùn ulcer tradomedical kidney problem liver problem prostate cancer arthritis anything owó ojú ọlọ́run fọ́mọ ni pé láàólá bitter tea nọ́mbà wọn ni wọ́n ti pè kọjá yẹn now kẹjọ wá bẹ̀rẹ̀ sí ní play àwọn fídíò yìí kábíyèsí Elédùmarè bàbá Tinubu báwo ni ìbá ṣe da tó bá jẹ́ pé ẹ pín ìlú yìí ọ̀fíṣálì ni tí ò ṣe pé ẹ ṣe nǹkan tó pín ìlú yẹn now ẹ sì máa gbọ́rọ̀ lẹ́nu bàbá Tinubu life and direct tọ́lọ́ ń ṣe pé gbogbo ala dá wọn mọ̀ now look at this. Protest again. Another protest. There I see this news. Nigerian student NANS have declared nationwide protest over fuel price. I don't understand. Protest again. Hey, the just concluded protest, we have not recovered from it though. We have not recovered from it. Hey, just 2 days ago, we got news that those people that were arrested during those protests, anti government protests, have been charged for treason. Now another protest. I don't get it. Right now in Nigeria, protest is not the solution to our problem. I'm telling you, it's not the solution. Come on. Hey, God. Even the students that are planning to protest over fuel price, I think that is misplaced priority. They should be protesting over their tuition fee. My OAU student now pays 190,000 per semester. For crying out loud, where will their parents get that kind of money to pay their school fees? I don't get it. I don't get it. Per semester, 190,000. I think they should be protesting for their school fees. Yes, instead of small price. I don't get it. Nigeria matter right now is in the hands of God. Protest or no protest will not solve this problem. Yes. Protest for freedom. Protest will solve this our current problem. It won't. Instead, it will escalate it. It will escalate it more. Or what do you think? What do you think? Am I not making sense? You are making sense somehow. Now, gbogbo ẹgbọ́n nǹkan tọ́mọbìnrin yìí sọ credit to Zesi credit to you for this video. Now àwọn ọ̀dọ́ tún ti kóra wọn jọ wọ́n láwọn fẹ́ protest fún fuel price. ẹ̀yin ènìyàn wa nílé káàkiri àgbáláyé is that the next thing? ṣé protest lẹ́yìn ṣé fuel ẹ̀kọ́ protest sí ni àbí kọ́ protest pé kọ́ end Nigeria? To my own understanding any protest tàbí rally tí ó bá ti ń ṣe pé calling for freedom kò wọ́ tiẹ̀ because we all know who Nigerian government is. They can manipulate anything. Kò sára tí wọ́n lè dánwò bọ̀ tó bá pè fún òmìnira self determination ó ṣe gbọ́ sétí ẹ máa rí bí àwọn èèyàn ṣe máa tú jáde bí omi. Owó tí wọ́n ń pín tí wọ́n fi ń stop àwọn èèyàn from protesting yẹn ẹ̀ẹ́rí pówó yẹn máa wà useless ohun pówó yẹn ní ìwúlò. Gbogbo wa la gbọ́ ní confirm ẹ̀ but a gbọ́ pé the last protest tí wọ́n ṣe more than 6 billion ni wọ́n fi settle àwọn èèyàn pé kó má bàa jáde.
àwọn ènìyàn náà jáde ilẹ̀ Yorùbá torí pé gbogbo àwa ọmọ Yorùbá la fọwọ́ sí Yorùbá nation, gbogbo àdẹ̀lá nígbàgbọ́ ní Yorùbá nation, gbogbo àdẹ̀lá gbà pé Yorùbá nation nìkan ni solution. Inú fídíò tí wọ́n máa ń ṣe gbogbo alágbọ́bi tó ti sọ wípé àwọn ọmọ school tó ń sọ bí adi 90 kìíní kan owó wọn ti di 190 kìíní kan sí. Ó ní right up kan tí mo rí tí wọ́n ní yunifásitì kan pé wọ́n ti di bí 4 something. Nílùú tó lọ́ba tó rí jóyè, nílùú ta ní everything, ó lè fún ìjọba láti fún àwọn òṣìṣẹ́ ní minimum wage sí 500,000. Yes, Nigerian government can afford it. Ìjọba Nàìjíríà tó bá fẹ́ máa san, tó bá fẹ́ fi 1 million fi ṣe tó bá fẹ́ fi ṣe minimum wages wọ́n lágbára ẹ̀ bọ̀ wọ́n ní ṣe. Tó bá tiẹ̀ fẹ́ ṣe gan foundation Nàìjíríà ò ní jẹ́ kó ṣe. Mo máa ń sọ àwọn kan wà tó ń pe àwọn ní kàbá tó jẹ́ pé àwọn ló make decision fáwọn ọmọ Yorùbá. Kìíní ni wọ́n ti wọ 90 years, kìíní ni wọ́n ti wọ 90 years, kìíní ti wọ 85. Wọ́n á lè máa dúró bí báwọn làwọn fẹ́ design di future wa, báwọn làwọn fẹ́ sọ nǹkan tá máa ṣe ní 21st century táwa yìí. Kó jẹ́ àwọn bàbá kan ni wọ́n á tún sì máa decide fún life fún wa. That is madness. Òun nínú tèmi ṣe dùn tí mo ṣe decide within myself pé òmìnira tá ń pariwo fún yìí mi ò ní yẹsẹ̀ níbẹ̀. Mi ò ní yẹsẹ̀ kọ́lọ́wọ́n adé fún wa ṣe. Now mo fẹ́ play fídíò ibi tí bàbá Tinubu ti sọ̀rọ̀. Bàbá sọ loud and clear. Àwa náà dẹ̀ mọ̀, a mọ̀ pé bàbá Tinubu ń gbìyànjú, ṣùgbọ́n àwọn tó yí wọn ká wọn ò ní jẹ́ kí ìgbìyànjú wọn yẹn yọ. Torí gbogbo owó tó jẹ́ kí bàbá Tinubu máa san, gbogbo allocation tó yẹ kó máa allocate, gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe. Àwọn jẹgúdújẹrá tó yí wọn ká tí wọ́n ń gbéṣẹ́ yẹn fún àwọn ni wọ́n ní fi jíṣẹ́, àwọn ni wọ́n ní ṣe. Bàbá Tinubu náà lè lè tí wọn lọ́wọ́, tẹ̀dá ò lè rìn kí orí máa mì. Ṣùgbọ́n àwọn tó yí wọn ká, àwọn kabas, àwọn ni wọ́n fìyà jẹ wá àti bàbá Tinubu fún ara wọn. Torí tí bàbá Tinubu bá fìyà jẹ wá, tí ó bá ṣe kí wọ́n fẹ́ fìyà jẹ wá, kò jẹ́ kó contest president. Mo ń sọ, mo tún sọ. Ó ní àwọn ipò kan téèyàn máa ń gbé láyé yìí tó jẹ́ pé bàbá ọba lèèyàn máa jẹ́ godfather. Ṣé fẹ́ sọ fún mi pé tí ó bá tún ṣe pé Tinubu ló wà president pé Nàìjíríà ò ti ní shut down ni? A ti shut down of course, a ti máa gba orílẹ̀-èdè wa, but torí agbára tí bàbá Tinubu ní, wọ́n ń lo agbára yẹn ọ̀ fi ń ṣe kí ariwo tá à ń pa kó má dé ta. Ẹ wo àwọn Fúlàní bí wọ́n ṣe ń wọlé tó ń pa àwọn èèyàn káàkiri. Àwọn Fúlàní tún kọ lẹ́tà sí ẹ́stéètì kan, wọ́n sọ pé kí gbogbo àwọn tó wà ní ẹ́stéètì yẹn kó vacate nílùú tó lọ́ba tó níjòyè. Wọ́n ní tí wọ́n bá vacate àwọn káwọn máa pa gbogbo wọn, wọ́n dẹ̀ máa pa àwọn ènìyàn ni wọ́n sọ yẹn. Kó tó di pé mo play ọ̀dọ́ bàbá wa Tinubu sọ, màá play fídíò yẹn ṣùgbọ́n ẹ̀ka lọ́dọ̀ bàbá Máyégún. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò bó bá rìn bí ògògò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó ó sùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ
láyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní ń bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ́ lọ́wọ́. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa nọ́mbà bàbá máyégún lẹ rí yẹn bàbá yẹn gbóná bíi àpárá wọn ṣògùn rí fún mi kódà mi ìgbà taare kówó kan rí lọ́wọ́ wọn mi ìdẹ̀ rí wọn rí ṣùgbọ́n àwọn tó ń lọ sọ́dọ̀ wọn wọ́n ń ròyìn bàbá máyégún lèmi náà ṣe gbé wọn wá bóyá o ní spiritual problem ogun ìdílé kò ń wógùn tajà afàrò o fẹ́ dira pé tó bá dìgbà táwọn fúlàní máa bẹ̀rẹ̀ orí burúkú yìí kó má kàn ẹ́ tàbí kó má kàn fábílì ẹ pé bàbá máyégún kó yìnbọn fún kó má wọlé kó ṣàkó ẹmọ̀ oríṣiríṣi nǹkan bóyá òrojú ọlọ́run fọmọ tàbí kò fẹ́ gbàwé ìgbélú bóyá o láwùn kórìíra whatsoever ẹ pé bàbá máyégún yes àwọn èèyàn wọ́n kàn fáwọn wọn pín àtàkì ìyọ́dún. Now back to our issue ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ tẹ́lẹ̀ mo ní mo fẹ́ play fídíò ibi tí bàbá Tinubu táwọn fún ara wọn ti jẹ́wọ́ pé kò kì í ṣe àwọn ní problem ká má fèsì àwọn nìkan ká fèsì àwọn táwọn jọ ń ṣiṣẹ́. Bàbá Tinubu lóòótọ́ ẹ lè máa ṣe responsibility tí bọ́ ilé fà á tẹ́lẹ̀ bá contest tẹ́lẹ̀ bá di president àwọn yẹn ò ní máa wùwà tí wọ́n wù yẹn ẹ̀yìn náà ẹ wù ú tábàlíkà wò bó ti jẹ́ ká wù ú ṣé jẹ́ kí Shettima yẹn jẹ́ vice president pẹ̀lú rẹ́kọ̀dù tó ní pẹ̀lú àwọn táwọn yìí pẹ̀lú ṣé jẹ́ kí Shettima kó jẹ́ vice president nílùú tó fẹ́ nílọ síwájú a dẹ̀ sọ fún yín àwọn fúlàní wọn kì í fira wọn ṣeré Shettima àti Àtíkù Abubakar wọ́n jọ wà ní pẹ̀lú Peter Obi àwa ti mọ̀ yẹn tipẹ́tipẹ́ pé géèmù ni gbogbo yín jọ ń play you are all the same thing we know but àwọn èèyàn tí wọ́n torí ìjẹkújẹ tí wọ́n mọ bó ṣe ń lọ àwọn ló ń sátẹ̀lé Peter Obi tó bá jẹ́ Peter Obi ló jẹ́ president Nàìjíríà ti wọ́ọ̀sì jù báyìí lọ believe me or not a ti wọ́ọ̀sì jù báyìí lọ because kò kí ṣe leader the problem foundation Nàìjíríà ni ohun tó mú Tinubu tí wọ́n fi lè ṣèkan tó ga tán ní òun náà ló máa mú Peter Obi tí ò fi nílùú kankan ṣe ẹ̀rù báwọn terrorists ṣe wọlé on a daily basis wọ́n kó wọn wọlé pẹ̀lú ìbọn ṣókò ló ń fìbọn dání àbí àgbàdo ni wọ́n ń fìbọn gbìn gbogbo ayé ló mọ ohun tó ń fi AK-47 ṣàtàwọn machine gun afẹ̀míṣòfò ni wọ́n ẹnu ìgbàfẹ́ fi wọlé bàbá Tinubu tí ẹ yan Yorùbá as chief of defence chief of staff sorry Fúlàní mélòó ni wọ́n ti mú àwọn tó ń pa wá nílẹ̀ Yorùbá mélòó ni wọ́n ti mú nígbà ayé Buhari gan wọn ò láyà láti operate tó yìí wọ́n tún ṣe live video lórí TikTok àwọn Nigerian communication company kàn dẹ̀ lè bá yín tíráàkì wọn ṣùgbọ́n lè tíráàkì àwọn tí wọ́n kàn ṣùgbọ́n lè tíráàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sòtọ́ lórí social media gbà àwọn terrorists wọ́n pàwọn èèyàn káàkiri lè tíráàkì wọn Nigerian government cannot track them. Ẹ kéwé kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìkọlà ewé ló kọlà fẹ́ kọ́ ojú gbogbo ọmọ Yorùbá ti là now kẹjẹ play video yìí fún yín kó má dàbí pé màá bí òun sọ̀rọ̀ ká evidence ká ṣe kinní kan àṣegbá ẹ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ẹ fọkàn balẹ̀ a máa play video ẹ̀ now gbogbo ilẹ̀ ti rí fídíò bí tí ṣẹ́ẹ̀tì má tàtíkù
tí wọ́n Shettima Kàtíkù àti Shettima ibi tí wọ́n ti yọ jókòó pọ̀ yìí tí wọ́n lọ tán lọ́nu mọ́tò ṣẹ́yìn Peter Obi gan wà ń bẹ̀ Peter Obi wà ń bẹ̀ ṣẹ́yìn that is Àtíkù nìyẹn Peter Obi ló yọrí sẹ́yìn tó wà ní ẹ̀yìn wọn yẹn kẹmà láti ṣẹ́yìn Peter Obi ni wọ́n zoom yẹn tó rẹ́rìn Àtíkù Abubakar nìyẹn àti Shettima ṣẹ́yìn kẹ́ lè mọ̀ pé wọ́n mọ ohun tó ń ṣe fídíò yẹn kọ́ mo fẹ́ kí fídíò àbá Tinubu rè kó má dàbí pé irọ́ mi pọ̀ jù kẹjẹ́ kí n dìbì play yẹn fún yín. Dear brothers and sisters, yes, I am in charge here today, but we are running a constitutional democracy. I will appeal to you to summon the governors. Some of them call them up. I'm doing my best to improve the revenue of the country and giving them their due. But they must equally be sympathetic to the populace, and they must consider the need of the local people. People reside in the local government. People are in the local community. That is where they reside. That is where they feed. That is where they garden. That is where they cook. That's where they farm. If the local government are not free and leaders don't hang on to the number, we have 774 local government. It's just a number. Is it effective? Is it reaching the real people? Who is being held accountable for this money? Maybe we should look and recalibrate one version that was good 4 years ago might not be good today. And when we won the votes, we go to the locals. When we get the votes, we move to Abuja. I think we have to collectively join hands. I need for you to get us. Ṣé yìí náà ti wá rí fídíò bàbá Tinubu báyìí? Ṣé yìí náà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ? Bàbá Tinubu mọ ohun tó ń ṣe. Mo ní bàbá Tinubu fún ara wọn, wọ́n mọ̀ within himself wípé separation is solution. Yes, ẹni ọ̀dọ́ tó bá fẹ́ protest, tó mọ̀ pé lóòótọ́ ó fẹ́ protest, pariwo fún freedom, ìgbẹ́ ló máa nítumọ̀. Fair price, kìíní kan subsidy, tuition fees, kìíní kan òfò ọjọ́ kejì ọjà ni. Gbọ́ tẹ bá organize rally, tẹ sọ pé òkè ẹ fẹ́ ṣe rally, you want to call for the separation of Nigeria. Ó máa wà reasonable, ó máa ṣe gbọ́ sétí, gbogbo àgbáyé ló máa place attention ní. Àwọn tó ń ṣe end Nigeria nísìn, most of them wọ́n wà prison báyìí. Wọ́n ti charge wọn fún treason. Torí ó jẹ́ ẹ̀kọ́ tó ń yà mí lẹ́nu. The other time tí bọ̀bọ̀ ọmọ àlè lórí dúdú tó ń pera ẹni Máyégún tó jáde síta tó ń sọ̀rọ̀ ti Sunday Igboho wọn support rally pé wọn support protest fún ìjọba nìkan. Ṣé rí pé wọ́n jẹ trap fún ti Sunday Igboho ni? Nísìnyí báyìí bàbá Tinubu ti lọ ń pìkì àwọn tí wọ́n ṣe protest yẹn, wọ́n ti ń kó wọn lọ court before you know sí nǹkan máa rán wọn lẹ́wọ̀n. Wọ́n á rán wọn lẹ́wọ̀n. Kẹ́ lè mọ̀ pé
tí Chief Sunday Igboho bá sọ̀rọ̀ you don't just stop, wọn kì í dédé sọ̀rọ̀ but n tó bá mú wọn tí wọ́n bá sọ̀rọ̀ kẹ́ mọ̀ pé akáto iyọ̀ dùn. Ẹ dẹ̀ má gbàgbé fẹ́yìn tẹ́ bá ní ìpolówó ọjà tàbí ní information tẹ́ fẹ́ fún wa ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ support wa fún studio equipment tá fẹ́ rà ẹ support wa sórí 2141 68704 021 41 68704 021 41 68704 GT Bank Zanu Williams Olúwatósìn. Ẹ support wa gbogbo àwọn dá gadget tó kù tí a fẹ́ rà kí a lè tètè ra gbogbo ẹ̀ kí wọ́n tó da gbogbo ẹ̀ rú, torí tó bá ti da gbogbo ẹ̀ rú sí a dẹ̀ máa níbi dúró tó wọ́n máa pick a lot of things. Ilé làwà wà káwa ò níbi táwa fẹ́ sá lọ. Yes, ìdí nìyẹn tí a ṣe gbọdọ̀ dákẹ́. Ó da kéèyàn kú bí akíkanjú ju kéèyàn kú bí ọmọ ẹrú lọ. Ìdí nìyẹn tí ẹ ṣe gbọdọ̀ lọ dira. Dandan kọ́ ni pé bí bàbá Máyégún lẹ máa pè, you can call anybody. Ẹ súnmọ́ àwọn àgbààgbà. Mo dẹ̀ tún mú àìdíà kan wá fún wa, àìdíà tí ó lè stop nǹkan táwọn